kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi, kílẹ̀ ò lè ṣe, kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi, kílẹ̀ ò lè ṣe. Ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run, kílẹ̀ ò lè ṣe, kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi, kílẹ̀ ò lè ṣe. Mo fẹ́ ká fọkàn wá sí ká fi tọ̀ ọlọ́run lọ ní gbogbo nǹkan tó bá wà nínú iwájú wa ní ọdún tuntun yìí tó wà lọ́kàn wa tá a fẹ́ kọ́lọ́run ṣe fún wa. Ẹ má jẹ́ ká bẹ̀rù rárá pé eléyìí bóyá eléyìí ti pọ̀ jù àbí eléyìí ti tóbi jù. Kò sí nǹkan kan tí ọlọ́run ò lè ṣe. Alágbára lọ́lọ́run tí à ń sìn, ọba tó pọ̀ ní agbára, tó pọ̀ ní ipá àti agbára. Kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi òótọ́ ni. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan wà náà nínú ọkàn yín tó yẹ pé àti gbé síwájú olúwa pé kọ́lọ́run ṣàánú fún wa, kọ́lọ́run ràn wá lọ́wọ́, kọ́lọ́run bá wa ṣẹ́gun, kọ́lọ́run gbéràn lọ́wọ́ dìde. Ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé Zechariah orí 4 ẹsẹ̀ 7. Torí ta ni ìwọ òkè níwájú ta ni ìwọ òkè ńlá níwájú Zerubbabel, a ó sọ ẹ́ di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù. Gbogbo òkè tó wà níwájú wa tó dàbí pé ó kà wá láyà lẹ́nu iṣẹ́ ni, nílé ọkọ ni, ní márèjì wa ni, nínú mínísítírì ni, iṣẹ́ ìránṣẹ́ àbí ládùúgbò, nínú ọ̀rọ̀ àgọ́ ara wa, nínú ọ̀rọ̀ ìlera. Ta ni ìwọ òkè náà níwájú Zerubbabel? Ta ni ìwọ òkè ńlá níwájú Zerubbabel? A ó sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù. Wàá di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù. Wàá di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù. Wàá di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká di Ọlọ́run mú, ká dẹ̀ dúró lórí ọ̀rọ̀ Olúwa. Say that. Ká sọ bẹ́ẹ̀ wípé ìwọ òkè ńlá níwájú Zerubbabel, ká dárúkọ gbogbo òkè yẹn. Òkè àìrọ́mọbí ni, òkè àìníṣẹ́ lọ́wọ́ ni, òkè àìlówó lọ́wọ́ ni, òkè gbèsè. A ó sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ nínú ayé mi. A ó sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ nínú ayé ẹ lórúkọ Jésù. Òkè ńláńlá níwájú Zerubbabel, ó máa di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù.